Àwọn ẹbí gbajúgbajà òṣèré tíátà ni tó tún jẹ́ ara àwọn tí ó máa ń gbé àwọn òṣèré tíátà tó máa ń gbé fíìmù wọn jáde. Èèyàn tó lóyìnbó ń pè ní producer, èèyàn Rotimi Raji, ẹni tí ìnagijẹ ń jẹ́ Genius. Àwọn ẹbí ẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti ṣàyẹ̀wò sí ara òkú ẹ̀ láti mọ irú ikú tó pa á, nítorí tí wọ́n ní àwọn gbàgbọ́ pé ejò òkú ẹ̀ ò ní ọwọ́ nínú àti pé ọ̀rọ̀ ikú ẹ̀ ó ní ìfurasí, ó sì yẹ kí àwọn ṣèwádìí ikú ẹ̀. Ẹ rántí wípé ọjọ́ àbámẹ́ta tí ṣe ọjọ́ sátidé ọ̀sẹ̀ tó kọjá yìí, ẹni ariwo ìbànújẹ́ ńlá mà sọ nígbà tí Rotimi Raji tó ti kópa nínú ọ̀pọ̀ àwọn fíìmù tó ti jáde, tó ti gbé ọ̀pọ̀ àwọn fíìmù jáde, nígbà tí ó kú lójijì sí inú ilé ẹ̀ tó wà lágbègbè Bàrúwá, ìyẹn lọ́nà Ìpájà ní ìpínlẹ̀ Èkó, tí ariwo ìbànújẹ́ tó sì gba àárín àwọn gbajúmọ̀ òṣèré tíátà Yorùbá lọ́kùnrin lóbìnrin. Gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe jáde, ọjọ́ keje ọjọ́ ayẹyẹ Valentine èyí tó bọ́ sí ọjọ́ àbámẹ́ta sátidé ọ̀sẹ̀ tó kọjá, ó ní wọ́n ní Rotimi Raji ló máa jẹ́ Ọlọ́run nípè nínú ilé ẹ̀ tó wà lágbègbè Bàrúwá. Tẹlifíṣàn Yorùbá tó gbọ́ pé inú balùwẹ̀ tó lóyìnbó ń pè ní bedroom ẹni Rotimi Raji ń lọ ṣubú lulẹ̀ sí tó ti kú, tí wọ́n sì ní àwọn èèyàn ò tiẹ̀ mọ̀ pé ọkùnrin náà ó ti kú sínú ilé. Ọ̀kan lára àwọn ará àdúgbò ẹ̀ tí wọ́n ní kò rí ni ó lọ ṣàbẹ̀wò sí láti wo ibi tó wà, tí wọ́n sì ní nígbà tí ìyẹn pè tó kanlẹ̀kùn títí tí ò dáhùn, ṣùgbọ́n tó rí fèrèsé ìyẹn wíńdò ní ṣíṣí sílẹ̀. Ìlú ní kò ń lọ yọjú lójú wíńdò láti wo nǹkan tí ó ń ṣẹlẹ̀, tó sì jẹ́ pé ọkùnrin ẹni náà ni wọ́n lórí òkú Rotimi Raji nínú balùwẹ̀ tó lóyìnbó ń pè ní bedroom, tí òkú ẹ̀ tó ti sùn sílẹ̀ tó ti kú. Ẹni gan ni wọ́n ló fariwo gbẹnu fáwọn èèyàn pé káwọn èèyàn wá gba òun o, tó sì jẹ́ wípé ní ìgbà tí àwọn èèyàn yóò fi débẹ̀, wọ́n rí pé Rotimi Raji ó ti kú, àti pé nítorí pé ò sí ẹnikẹ́ni lọ́dọ̀ ẹ̀ ni ò ṣe jẹ́ káwọn èèyàn mọ̀ kó ti kú. Àsìkò yìí láti gbọ́ pé wọ́n fọ̀rọ̀ tó àwọn agbófinró létí kó tó di pé wọ́n gbé òkú Rotimi Raji tí ìnagijẹ ń jẹ́ Genius kan gbé lọ sí ilé ìgbókùpamọ́sí tó lóyìnbó ń pè ní mọ́ṣúárì. Ní báyìí, tẹlifíṣàn Yorùbá tó gbọ́ pé àwọn ẹbí Rotimi Raji wọ́n ti jẹ́ kó di mọ̀ pé àwọn gbọ́dọ̀ ṣèwádìí orúkọ tó pa Rotimi Raji, nítorí pé ó dàbí pé ejò lọ́wọ́ nínú, ìyẹn pé ikú ẹ̀ kì í ṣojú lásán, kì í ṣe ikú láti àtọ̀dọ̀ Ọlọ́run. Àkókò ṣèṣe kí wọ́n ṣàyẹ̀wò tó máa ń ṣe sára òkú láti mọ orúkọ tó pa ètò òyìnbó ń pè ní autopsy sí ara òkú Rotimi Raji. Ṣùgbọ́n dásìkò tí a ṣàkójọpọ̀ ròyìn yìí, ọ̀pọ̀ àwọn gbajúgbajà òṣèré tíátà Yorùbá lọ́kùnrin àti lóbìnrin ni wọ́n ń ṣèdárò Rotimi Raji dásìkò tí a ṣàkójọpọ̀ ròyìn yìí.